not here. When it has earned, it is only 3 people I am able to carry. If I cannot carry 4, there is nothing we can do for those who are left behind. We are singing the anthem. Majority of people be behaving as they don't know what they are doing. Do you know the reason why flag is being raised? Wọ́n ní àwọn ọmọ yẹn gbé fúláàgì dání, wọ́n gbé dání, wọ́n dẹ̀ rìlíìsì wọn sí wọn lára. And what the interpretation simply means, flag is symbolizing an identity and the children. Wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀, kò sí lábẹ́ òfin. By constitution, it's supposed not to happen. Báwo ni èèyàn ṣe máa gbé fúláàgì ìlú kan dání tí ẹ̀dẹ̀ ń rìlíìsì wọn sí wọn lára? How can someone carry one nation flag and you are releasing government then? Ní abẹ́ òfin Ọlọ́run, jẹ́ kí n sọ fún ẹ tó gbọ́ àwọn ọmọ tí wọ́n kú nítorí pé EndSARS yẹn kí n sọ fún ẹ. Mi ò wá mọ̀ tí pásítọ̀ ẹ bá parọ́ fún ẹ o, a máa padà bá wọn nílé ológo ni. Those that died during the EndSARS, by the special grace of God, we are going to see them in the kingdom of God. Nítorí wípé wọ́n ń ja ìjà kan tí wọ́n ń pè ní ìjà òmìnira. Because they are fighting a fight of autonomy. Pàtẹ́wọ́ rẹ̀ fún Jésù. Lord Jesus. Síbẹ̀ ọ̀pọ̀ àwọn bí ìgbàjẹ́ ń sọ yẹn, òkíà, ọ̀pọ̀lọpọ̀ òkíà, ṣùgbọ́n tó bá délẹ̀, iye àwọn tí agbára mi bá ká ni a lè gbé. We are saying it, we are less concerned. The numbers of people I am able to carry is the person I will carry. Ẹjẹ́ ó jẹ́ ìṣe. Let it be your habit. Gbogbo ẹ̀ ń ṣe ojú ẹ̀, òun ni bí gbogbo ẹ̀ ṣe ń lọ, òun rí wípé kò sí nǹkan tá a lè ṣe sókè. Ìkan nínú àwọn ọmọpè ní commodore ní Navy. Is one of the Navy officers I call Commodore. Commodore Ọláwùnmí. His name is Commodore Ọláwùnmí. Ó ṣe interview ọ̀pẹ ní Channel TV. He was called for interview on Channel TV. Àtò wá ṣe interview yẹn. During the interview. Láàárín ìgbà tí àwọn Boko Haram lọ bọ́ọ̀gì Kaduna. During the time the Boko Haram attacked the NDA. Ó wá pè sí interview. He was called to interview. Ó wá fi yé gbogbo ayé wípé. And he's pointing it clear to the world. Buhari gangan. Buhari. Òun ni ó fi àyè sílẹ̀ fún terrorism. That is the one that gives room for terrorism. Láàárọ̀ ike tó bọ́ta. Before my coming out. Ọ̀gá àwọn ọlọ́pàá pátápátá. The IG. Ó declare wípé. He said it. Kí wọ́n pa IPO. That the IPO should kill. IPOB. Kí wọ́n pa àwọn Yorùbá agitator. And all Yorùbá agitators should be killed. Nítorí pé wọ́n fẹ́ pín ìlú. Because they want to divide the country. Ó wá tẹ̀síwájú nínú ibi tí a ti kà. He proceeded. Ó sọ wípé. He said. Boko Haram. That Boko Haram. And bandits. Wọ́n ní wọ́n bẹ́tà ju IPOB and Yoruba nation agitator. And what he has said is the bandits, the X-Men, they are better than the agitator for the freedom. Nǹkan tó analyse níbẹ̀ ni wípé. The interpretation. Àwọn agitator yẹn fẹ́ pín ìlú ni. That they want to divide the country. Ṣùgbọ́n àwọn Boko Haram àwọn kan ń pa èèyàn ni. They are just killing people. Àwọn ò sọ pé àwọn fẹ́ pín ìlú. They are not talking about they want to divide the country. Ìtọ́jú ẹ̀ ló ṣe pé Buhari ò ṣe kankan lórí ibẹ̀ yẹn. And that is why he kept silent. Àìmọye èèyàn ni wọ́n pa ní Jos lọ́sẹ̀ tó kọjá. Numbers of people were killed in Jos.
thoughts. Kò sí nǹkan tó kàn kò tiẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. He is less concerned. Jẹ́ ìṣe rẹ̀. Let it be your habit. Ohun tó mú mi débi tí mo sáré lọ yìí wípé. Listen for me to point to place. Níbi tí a ti ń kọ orin yẹn. Where we are singing the song. Bí wọ́n bá gbé ìbọn wọlé tí wọ́n sì pa wá. If they are gone, if they shot all at once and die. Ẹ̀kọ́ sínú ìwé ìrántí. Put in the book of remembrance. Àwọn àpàdé ní iwájú ti Ọlọ́run. We are going to sing on the throne of the Nígbà pé Lord. orin yẹn sọ fún wa wípé. The content of the song says. À ń jà fún ìjàngbara òmìnira àwọn ènìyàn. We are fighting for the autonomy of the people. Kò dẹ̀ sí ohun tí Jésù náà wá ṣe nínú ayé. And there's nothing Jesus Christ came to do. Jésù wá nítorí pé ó ń jà fún ìjàngbara àwọn ènìyàn. Jesus Christ came for our autonomy. Níbi tí wọ́n ti dé ní ayé ẹ̀kú. Where he was crowned for thorn. Níbi tí wọ́n ti gun ní ọ̀kọ̀ lẹ́gbẹ̀ẹ́. Where he was stabbed. Ó sì tún sọ fún wọn wípé. He's still telling them. Wọ́n mọ ohun tí wọ́n ń ṣe. They are novice. Pàtàkì ọkùnrin They are Jews. Sórí ọkọ̀ máa ń bẹ̀rù. To that effect, don't be afraid. Owó bá ti mọ òtítọ́. When you know the truth. Òtítọ́ ó ní láti sún ẹ́ di òmìnira ní. You surely set me free. Àtijọ́ tí mo ti mọ òtítọ́. Till the time I know the truth. Mo ti bẹ̀rù kankan mọ́. I did not fear anything. Ọkọ̀ wọlé kọ́ wá dé wa. When they come inside and arrest Àwọn us. tí wọ́n gbé kọ́. Those that were being arrested. Ó wọ́n lórí TV ni. You don't see them on TV. Wọ́n gbọ́ pé wọ́n lé ìlú. Did you hear them on the Wọ́n TV? fún wọn lóúnjẹ jẹ́ They are giving them food. Wọ́n kàn gbé wa tọ́jú ni. Just keep on. Pàtẹ́wọ́ fún Jésù. Clap Jesus. Bí wọn ò bá dẹ̀ fún wa lóúnjẹ jẹ. And if they are not giving food, Aṣọ ń dàgbẹ́ 21 days. we are going on 21 days Tí a ò fast. ní jẹ. We will not eat. Tí a ò ní mu. We will not drink. Torí pírọ́blẹ̀mù àwẹ̀ yẹn ni wípé. The problem of the fasting Tó is bá ti lè wọ number 1 day. first day, Tó wọ number 2. number 2. Wà á máa rí pé àrùn yẹn á máa wá oúnjẹ kiri á máa fún wa wàrà. You will see that the one who is seeking for food, Tó bá ti wọ number 2 tó wọ number 4. number 3, 4, Àrùn yẹn ti give up wípé kò sí wàhálà òun ó dàbí pé kò sóúnjẹ nìyẹn. is giving up and there is no food Tí ó again. bá ti lè ní number 5, number 6, 7. 5, 6, 7. Àrùn máa give up pátápátá. You will give up Ní totally. ìgbà yẹn ara wa máa tù wá. Then you will comfort. A ní ìdí oúnjẹ yẹn mọ́. We don't need that food Nítorí again. pé environment yẹn ti di pé kò oúnjẹ òwò ní òun ni. The environment have seen that there is no food there. Ẹ lọ́wọ́ fún wa lóúnjẹ wọ́n yẹ àwọn àwọn òbí. If they are giving us food for 1 year, we are going to go Àwọn back. ọgbà Clap Jesus. ìgbà òmìnira. Fight of autonomy. Ibẹ̀ ẹ̀kọ́ ni à ń lọ ṣùgbọ́n Olúwa sọ fún ọmọ mi kí n tó That is jáde. not the area we are going, but God spoke to Èyí me. tí mo kà ni mo sọ ìṣúná èyí tó Olúwa sọ fún mi kí n tó jáde lẹ́ka ìlú ìjọ. The one I read is the one I said, but the one God has spoken, let us take Ìjọba it. kí mẹ́yìn kọ́kọ́ ń purọ́. I don't lie with Èyí anyone. tí mo kà òun ni mo kọ́kọ́ sọ yẹn. The one I read is the one I said Ṣùgbọ́n ohun tí earlier. Olúwa sọ fún wa. But what God told Ẹ jẹ́ ká us, mójútó. let us take care of it. Kíbi tó bá wà. And where you are, Olúwa sọ fún mi pé God told me wọ́n ti tẹrí àwọn àyànmọ́ pa. that major numbers of destiny, they have been stepped down. Wọ́n ti tẹrí wọn pa. They have been stepped down. Àwọn ẹ̀mí mọ́ sọ fún wa wípé The Holy Spirit is telling us, àbá lè dá àdúrà yìí dáadáa. if we pray diligently, Wàá rí pé nǹkan máa ṣẹlẹ̀. something will happen. Mi ò ní kó dìde ìwọ̀sá àjọ. I am not saying you should stand up, Ṣùgbọ́n kó gbàdúrà. but pray very well. Wàá gbàdúrà. You pray, Wàá gbàdúrà. you pray. You will pray like this. Wà á kàbá From yìí. anywhere you are watching us. Níbikíbi tí ẹ bá ti ń wò wá, If you are here, I want you to pray. bó o bá wà ní gbàgede fẹ́ kó You gbàdúrà. will pray like this. Wà á kàbá yìí. Any witchcraft Àjẹkájẹ. going with my destiny. Fífi àjọ̀dún mi bá fà. Ọ̀pọ̀lọpọ̀ owó ta ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ṣùgbọ́n ẹ̀ka ní tí ń fi àyànmọ́ mi ṣe. Tí ń fi àyànmọ́ mi ṣeré. Ọ̀ tí ń bá àyànmọ́ mi dápa. That is making a nonsense play with my destiny. Ọkùnrin tó jẹ́ ojúlówó ọkùnrin gangan. A complete man Kó wá dúró rẹ̀. is stood like this, Kéèyàn tó wá máa ṣe báyìí fún ìyàwó ẹ̀ ní ojú ẹ̀. and somebody be rubbing your wife buttocks. Tó jẹ́ ọkùnrin tó tọ́. A complete man. Mi ò sọ lórí burúkú ọkùnrin o. I am not talking about the unfortunate Ó wá man. dúró báyìí. And you are now looking, Ó wá rí ọkùnrin tó wá dé òjò ojú báyìí. and you are doing this. It's coming. Tọ́ọ̀bù ni. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ destiny ṣe rí. And the same thing destiny is. Ènìyàn kan wá ń fi destiny rẹ̀ ṣe. Somebody is toying with your Kí destiny, ló ń wò níran? and you say you are looking at the person. Cry out. Wà á pariwo dáadáa.
witchcraft. Toying with my destiny. Your time is up. He did not do very well. Ṣe dáadáa. He did not do it very well. Ó mọ̀ pé destiny òun ló ń sọ nípa irú ilé tó máa gbé ní ayé ẹ̀. Destiny speaks about the type of house you will live. Destiny Àyànmọ́ òun ló máa sọ nípa irú ayé tó máa gbé. speaks about your lifestyle. Tó bá wo ilé tí wọ́n kọ́ àbí wọ́n rà ọ́ anyhow fún ọmọ Buhari tó ṣe bẹ́ẹ̀ tó ṣe marriage. When you look at the house they built or the one they bought from Buhari child that Gold ni wọ́n fi ṣe gbogbo ẹ̀ pátá. it was done with gold. Àrí Yes, faith. destiny. That is àyànmọ́. Now destiny òun ló kọ́ bẹ́ẹ̀ wípé ó máa gbérú ilé yẹn o. Destiny is the architect that guides. Kí èèyàn kan wá máa fi destiny yẹn ṣe. And someone is fine with the destiny. Destiny ló máa sọ fún ẹ wípé ohun tó tọ́ sí ẹ láàárọ̀ yìí pé kó o lọ sí Mr. Big Kó ṣe kó wà ókè rẹ̀. Destiny tells you to go to Mr. Big and enjoy yourself. èèyàn kan wá fi destiny yẹn ṣeré. And someone is fine Ìwọ with kò it. jẹ́ kó o wà ní Mr. Big. We are supposed to be in Mr. Big's. Ó wá rán ọmọ ní gàrí 50 naira. And send a child to the gari. Mo sọ pé mo ṣe ní kó gbàdúrà. That is what I said you should pray. Kò jẹ́ kó bá wọn ṣeré rárá. You shouldn't play with them. Destiny. Àyànmọ́. Destiny. Àyànmọ́. Destiny. Àyànmọ́. Pray like this. Gbàdúrà báyìí. You will pray like this. Gbàdúrà báyìí. You will pray like this. Gbàdúrà báyìí. Any witchcraft Àjẹ́bàjẹ́. playing with my destiny. Tí fi àyànmọ́ mi ṣeré. Hey, your time is up. Àkókò yìí ti parí. Kúdàrú. You need to put more strength to this Ẹ time. fi okun sí àdúrà yìí. Ẹ fi okun sí àdúrà yìí. Ẹ fi okun sí àdúrà yìí rẹ̀. Gbogbo àjẹkájẹ tí fi àyànmọ́ mi ṣàkóso wish. Àjẹkájẹ tí yóò bá jẹ́. Playing with my destiny. Tó fi àyànmọ́ mi ṣeré. Today. Lóde olóògùn time is up. Àkókò yìí parí. Blow. Ẹ túká dànù. Ẹ túká dànù. Look at me, Roma, Pali, this is a Pali.
speak as a blessing. Ní wọ́n bá rí àmì ṣe. If you can say amen. Àwọn tí ń fi àyànmọ́ rẹ ṣe. People tie you with your destiny. Wọ́n tó jẹ́ kó wà lórí búṣíṣíà. You are supposed to sit down on Bushishia. Wọ́n ń sùn sórí ilẹ̀ lásán. You are sleeping on the floor. Wọ́n tó jáde níbí báyìí. Before living here Ọmọ today. kéde ìsìnkú wọn lórúkọ Jésù. Yes, indeed. Olúwa confirm ẹ̀. You are not anxious. Ìyá kan wọ ní ọ́fíìsì mi ní Friday. A woman came to my office on Friday. Ìgbà tó wọ bẹ̀ tó báyìí. When he got there, it is not the mind I'm using as a problem. You do that, you are telling me Mi ò sí ní I abscess rárá. am not in that direction at all. Bóyá ìjókòó mi ò tí ì ní kó jókòó. I'm not told how to sit down. Àwọn ọmọ ìgbó jókòó lórí wa. I sat down. I lay down. The light is I lay good. down. He said the light is good. Olúwa o. Oh Lord. Débi tó fi ṣí àyè. Débi tó fi Tó bá jẹ́ kó jẹ́ kó wà lórí pòṣíṣíà. When you are expected to sit down on the cushion, Tó bá rẹ̀ lórí pláṣíṣíà. see yourself on the Ó wà láàrin àwọn tí ayé ń fi destiny rẹ̀ ṣe. Ẹgbẹ́ Olúwa láti wákàtí lọ. Wọ́n máa kéde ìsìnkú wọn lórúkọ Jésù. Olúwa confirm ẹ̀. o máa gbàdúrà. circumstances affecting my destiny. Àwọn ìṣẹ̀lẹ̀ tí ó kó bá yàn mọ́ mi. Àwọn kókó wà they are circumstances. Wọ́n jẹ́ ìṣẹ̀lẹ̀. Wọ́n máa affect destiny. Wọ́n kó bá àwọn àyànmọ́ ènìyàn. Wo àtijọ́ tí mo ti mọ̀ èmi máa ń gbàdúrà o. I always pray. Mo máa ń gbàdúrà. I pray. Tó o bá rí pé òun bá mi wíyẹ kó o ṣe bá mi. When you are seeing me where you supposed to see Mi me, ò gbà kí wọ́n fi destiny mi ṣeré mi. I don't allow them to tell you my destiny. Relation. Nàwọ́ ọ̀rẹ́ sókè. Ìwọ ìgbẹ́ ìlànà. Wàá gbàgbọ́ àbájá. Circumstances affecting my destiny. Àwọn ìṣẹ̀lẹ̀ tó kó bá yẹ̀ mí wú. Kátà! Káàdì kan pé yà. Àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó kó bá yẹ̀ mí wú. Ẹ̀jú ẹ̀rù ní orúkọ Jésù. Àwọn ìṣẹ̀lẹ̀ tó kó bá yẹ̀ mọ́ mi lọ́wọ́ búburú. Ẹ̀jú ẹ̀rù ní orúkọ Jésù. Circumstances. Àwọn ìṣẹ̀lẹ̀ Yes. Affecting my destiny. tó kó bá yẹ̀ mọ́ mi. Negatively. Lọ́nà búburú. Scatter. Ẹ̀jú ẹ̀rù. Àwọn ìṣẹ̀lẹ̀ tí kó bá yẹ̀ mọ́ mi ní ọ̀nà búburú. Kí ni ẹ̀jú ó ṣe yẹ kí bá yẹ̀ ní orúkọ Jésù. Ó yá. Túkàdánù láàárọ̀ yìí. Túkàdánù. Dàdúrà dáadáa. Túkàdánù. 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 Jésù Olúwa wa. Olúwa confirm ẹ̀. Lóko. Sit down. Lórí ẹ̀kẹ́ bá ní. You talk more. Ibẹ̀ mo ti máa mọ̀ pé bóyá o ní nǹkan ṣe fún ayé rẹ̀. That is where I already have something important to your life. Bàbá yìí. Any power Àwọn agbára agbára. turning back my clock. Àwọn agbára tí ní aago mi padà sẹ́yìn. Mahali kapasa ndaya kapala. Rupi kisetele kibuya. Any power Àwọn agbára. turning back the clock of my life. Àwọn ọmọ ayé mi padà sẹ́yìn. Hey, down. I need to pray. Ẹ̀yin agbára tí ìyàgò mi padà sí. Ẹ̀yà power that is turning my back. But it is not possible. Possible. Ẹ̀yin agbára lórí àgọ́ àwọn ọmọ mi padà sí.
is watching me, ẹni tó dẹ̀ ń wò mí, the person that is watching me Europe ló wà, is an Europe. Europe ló wà, Is an Europe. obìnrin náà ni. She's a female. Ó wọ́n ń sọ lọ́kùnrin pé She said this time, tí ẹ̀yin ò ṣe wọ̀nyí dáì lọ. why don't you know that somebody should die? Jẹ́ kí n sọ fún ẹ. Let me tell Ẹ̀yin ló you. sọ fún mi o. It's the only thing that is Jẹ́ telling kí n me. tètè sọ fún ẹ. Let me tell you. Tí o bá ti pa wọ́n, If you don't kill them, wọ́n máa ṣiṣẹ́ wọn lọ ní. they will kill you. Òfin lójú ẹ̀ pé kó pa wọ́n. The only thing to kill them, Ó mọ̀ nípa ìfẹ́ pa Sunday you Igboho. don't know the reason why you want to Wọ́n ti kill mọ̀ pé them. báwo ò bá pa Sunday Igboho. Not kill him. Ó máa ṣe máa pariwo pé Yorùbá nation ni. You will be talking about Yoruba nation. Ìdí tí wọ́n ṣe fẹ́ pa ni. That is the permanent purpose of killing. Níbi tí ó wà Where he is, tó ṣì wà báyìí. where he is spending Ó it, sì tún sọ wípé is he saying, you know, going back. kò lòun ò ní padà sẹ́yìn. Tó lè ìdí tí wọ́n ṣe fẹ́ pa ni wípé The permanent purpose of tí killing. mo bá ti rí náà bá ti pa. If you ain't killing, ó sì máa pariwo Yorùbá nation Yorùbá nation. Yoruba nation. ẹlòmíì kò mọ tó ń ṣe tó bá ti ń ronú. Some people don't know what he is doing when the person is Àwọn thinking. ẹ̀kọ́ ti rò débẹ̀ tí táwọn bá ti pa àwọn ará bíi wọ́n tún máa gbé iṣẹ́. We have seen at length, if you don't kill them, they will kill you. Àfi tí wọ́n bá Except they die. ọwọ́ rẹ̀ sùn. Raise your hands. Kì í ṣe pé we are always saying die. Tí mo ò bá ti kú kí sọ fún ẹ, ọwọ́ iṣẹ́ tún yá nìyẹn. If they will not die, they will continue their job. Ohun tó o béèrè mo ti fún ẹ lánsà. I have given you the answer of what you demand. Raise your hands. Ọwọ́ rẹ̀ sókè. Raise your hands. Power that have plan that have plan to put me inside coffee this year. Sori wo bẹ́ẹ̀. Have you seen them? Sori wo. Have you seen them? Wọ́n ò dúró ṣe o. They lost the Àwọn tí mo bá ṣe kí ni. Except you You kill will shout like this. Powers that have plan to put me inside coffee this year. Die in place of me. Die in place of me. I will tell you, you don't understand what I'm saying. Ọkọ yín tí ó kú yẹn. Your husband has Ṣé lẹ́yìn tí wọ́n tún dúrọ́pù tí wọ́n kú ta lọ́sùn wọ̀nyí? after you have been there, Ẹ tún pàdé wọn lọ́nà mọ̀. did you see me on the road? Àmì ẹ̀ṣin. Tó bá ti pààyàn ó ti tọ́nu. When someone is being killed, it is over. Àgbògan tí wọ́n pa òkúta ò lè pàdé ẹ̀wọ̀n kò sí òkúta. And the one has been killed, we cannot see him again.
tó bá ti lè pààyàn tàbí ó ti tó nìyẹn. Immediately you are eradicated. Ìgbà míì máa wo fídíò mi báyìí. Sometimes I'll be watching my video. Tí bá ti ṣe tó tí bá ti gòkè báyìí. When I get up, máa wo fídíò mi báyìí. I'll be watching my video. Máa wo wípé I will say, ọjọ́ tí n bá ṣe pààrọ̀. the day I left, Àwọn èèyàn tó máa wo fídíò yìí. the people will be looking at this video. Ṣé wo rò bẹ́ẹ̀? Are you not thinking that way? Ohun tó ṣe. You don't know what to do. Ìmọ̀lẹ́tì tí wọn ò ní regret láyé ni pé. One thing that they will never come about. Wọ́n ní bí o pé 120. That you are 120. Àwọn ọmọ máa ní dáàdì gan ti try. Daddy, I've tried. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé o máa gbàdúrà? ọmọ yìí ọmọ tó bá ṣe the only thing tí wọn ò ní regret nínú fídíò mi oníbẹ̀ àti bẹ̀ 120. 120. Olúwa o, ẹlẹ́dàá mi ṣàkóso. Kò sí. Wọ́n bí ìmọ̀ ṣe ń lọ ìlú kò sẹ́ni tó lẹ́nu láti. Nobody, as we are expecting fame, there's no way. Wọ́n pariwo jáde mi tó ti mú mi. Tó ju àwọn tí wọ́n ń dèrò. Wípé ó di dandan kí wọ́n ló kó sí orí. Àwọn ní kí wọ́n gba ikú mi. Àwọn yẹn pariwo sórí àdúrà wọn. Ọwọ́ ẹ̀ka ló kù sí. Yes. Ẹ̀ka ikú mi kú. Bahaida kapani kasanda kama. Bahaida ya hiyo satana ya Yes. Olúwa wa. Àmín. Olúwa confirm. Lọ́wọ́ process ẹ̀. Sit down and cross your leg, prophetic mandate. Cross yẹn sẹ́rí with wí. Sit down and cross your leg. Tó ló máa sọ tẹ́lẹ̀. Prophetic mandate. Ìwọ ọ̀run gbọ́. Ìwọ ọ̀run gbọ́. Every year, Ìwọ ló sọ nínú ìwé Máàkì. Abẹ́kọ̀. you said in the book of Mark, Bámi ṣe Mark 11:17. Mark 11:17, Kí ìwọ ọ̀run wa gbọ́. and the heaven should hear Mo that. sọ nínú ìwé Mark 11:17. You said it in the book of Mark Ṣé 11:17. ibẹ̀ yẹn ló bọ́ sí àbíbò mi ló bọ́ sí? Níbo ló bọ́ sí bí ákẹ́ yẹn yàn yìí? Ó fi kọ́ ni. Ó wí fún wa. Ibẹ̀ ló bọ́ sí pàtó ọmọ Jésù. Ó bọ́ sí bẹ́ẹ̀. Kàwé. Bọ́ sí kọ́ni. Ó wí fún wa pé. Ó wí fún wa pé. A kò ti kọ̀wé rẹ pé. Ó ti kọ̀wé rẹ̀ pé. Ilé àdúrà fún gbogbo orí. Ilé àdúrà fún gbogbo orílẹ̀-èdè. Yóò máa pe ilé. Yóò pélé bàbá mi. Ẹ̀ẹ́dùn rẹ̀ gbọ́dọ̀ rẹ̀ kọ́bẹ̀ dọ́gba rẹ̀ sókè. Ilé àdúrà ni bíbá yẹn. Láti níbi tá a ti máa gbà tọ́lọ́ ń jẹ́ máa gbọ́. Àwọn tí ń pariwo ikú. People shouting there. Àwọn tí wọ́n ń jókòó wípé. Kí alákọ̀ọ́rí ọmọ. Tí wọ́n ní kó kú dànù. Ẹ̀dọ́ wo ni wà o? Níbi tó kúrọ̀sì ẹsẹ̀ sí yẹn lọ́kọ̀. Ibẹ̀ náà ti máa polówó ikú wọ̀ fún ọ. Olúwa confirm. Ọ̀rọ̀ yóò yí ẹ. You don't understand the Kò story. yí àbí. Ó fọlúwa ni o. Iye ju àwọn tó ń sọ bẹ́ẹ̀. Àbí kò kú sá. Once you die, Ṣé ó dà bẹ́ẹ̀? is it good? Wọ́n ṣe pa àfọwọ́ ẹ̀ lórúkọ bàbá kan tó máa ń mọ kìnnìkìnnì ìlú ẹ̀. Ló ti kú yẹn oṣù. Lẹ́yìn tí wọ́n ṣe oṣù bẹ́ẹ̀, wọ́n tún ṣì sọ pé àwọn máa kó oṣù. They said they want to kill him. Tó jẹ́ kí wọ́n tún pa oṣù. Lẹ́yìn tí wọ́n ti ṣe oṣù mọ̀ ṣe ṣe. After they have done what they have done for him. Mo lè rí pé they don't have repentant mind. Wọ́n ní ẹ̀mí ìrònú pọ̀. Ẹ̀dọ́ wo ni wà? Akin tó lè bá Lọ́dọ̀ ìwọ tó wọ̀ mí lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n já ń sọ wípé. Ó di dandan kí wọ́n kéde ìsìnkú rẹ̀. Níbi tó jókòó sí yẹn. Níbi tó ti wọ̀ mí yẹn. Níbi tó jókòó sí. Ibẹ̀ ló tún náà kéde ìsìnkú wọn fún ọ. Olúwa confirm. Let it be your habit. Thank you, Holy Spirit. Ẹ ṣé mímọ́. Thank you, Holy Spirit. Ẹ ṣé mímọ́. Thank you, Holy Spirit. Ẹ ṣé mímọ́. Èèyàn kan wà láàrin wa lónìí. There's somebody in our midst. Ẹni tí mò ń sọ yìí náà, The person I'm saying about, ọkùnrin ni o. he is a male, Ṣùgbọ́n but nǹkan ò ṣiṣẹ́ fún wa. things is not working for him. Débi wípé owó ilé tó fẹ́ owó ilé ó ti jẹ gbèsè owó ilé. He's indebted with house Kì í rent. ṣe ọdún kan o. Not a year Ó jẹ that is going. ẹ̀dóhùn Olúwa. Akin to the voice of the Lord. Àwọn rán mi sí ọ.
Heaven sent me to you. Ọlọ́run ló rán mi sí ọ. God sent me to you. Nítorí pé ó wà Pílà wọ̀nyí. Because you are near this Àtú ìwé rẹ̀ yóò padà lórúkọ Jésù. destiny is now in Jesus' name. Olúwa confirm ẹ̀. kò dé Simon. Kò dé Simon. Àkọ́rí wàásù tòní. It was so technical. Ó wà pàtàkì. I don't know why God said that is what. Èmi ò mọ̀ títí ọ̀sán fún ohun tá a máa ṣe nílé yìí. When he gave me the topic. Ní ìgbà tó fún mi ní àkọ́rí ọ̀rọ̀ yìí. Mo wá gbé tọ́pìkì yẹn lọ sí ọjọ́ ní the day of the Lord. Ó ní ọjọ́ Olúwa. Amen. Nígbà tó wá fún mi ní tọ́pìkì yẹn. When he gave me the topic, Ni mo wá gbé lọ sí sáìdì bíbá yìí. I take it to the side. Pé àwọn tí wọ́n ń wá ṣọ́ọ̀ṣì bí èwo ló lọ́wọ́ sọ. Maybe those people that not come to church, maybe they are the one God is talking about. Mo kọ pọ́ìntì kìíní. I wrote the first point. Mo kọ pọ́ìntì kejì. I wrote the second point. Pọ́ìntì kẹta kí ló ṣẹlẹ̀ dáadáa. The third point, what happened? Kí ni mo rán ẹ lẹ́yìn pọ́ìntì kẹta? Mo ní orí fọ́ mi. I've been earning. Mo wá ní kó lọ ra ògbó orí fífọ́ fún mi. I should get me a synthetic glove. Orí yẹn ń fọ́ mi gidigidi gan ni. I play the egg. Mi ò rí irú ẹ̀yẹ mi ò dẹ̀ ń lo oògùn bẹ́ẹ̀. And I don't use drug like Mo wá that. ní kó lọ ra òògùn orí fífọ́ fún mi. You should get me headache. Ó ti ra òògùn yẹn dé. A box Ni mo tó wá ẹ̀ǹkwárì tó pé mo bìlí pé ó kọ̀ wá bẹ́ẹ̀. that is double just came. Ṣùgbọ́n àṣebi tí èmi fẹ́ kí ọ̀rọ̀ yẹn lọ pé bóyá òun wálé Olúwa ló sọ no àṣebi ẹ̀kọ́. The direction I want to take the Ó ti ra oògùn yẹn dé. He has burned Mo it. ṣe ṣe sílẹ̀ wá ní ìtọ́lọ́ bá in drop more for done. I heard Ibẹ̀ ló ti pé mo ti snap báyìí wá sí. and I snap the Bible verses to Ó you. ní kì í ṣe níbi Olúwa tó ń fi jẹ́ Olúwa o. That is not what he is telling you. Kò ń ṣe wípé àwọn ènìyàn tí yóò wá sí ìjọ. Ìyẹn kọ́ ló ń sọ. That is not the place it's Ó going. ní ọjọ́ tí pẹpẹrẹ máa dún ní ọ̀run. The day of judgment in heaven. Pàtẹ́wọ́ fún Jésù. So I'm Jesus. Bẹ́ẹ̀ni wọ́n yàtọ̀ síra wọn. Can you see the difference? Kẹ́tẹ́ tí mo dọ̀tọ̀ báyìí. Immediately I heard it. Ẹ bá ní pé nígbà tẹ́ bá mi sọ̀rọ̀. When he spoke to Mo me, ní bí mo ti jókòó yìí kọ́. sit down. Mi ò tí ì understand ohun tí mo fẹ́ ṣe lé. You don't understand what I'm doing to you. Kété tí wọ́n tí ó tó ìlísì ẹ̀ lọ. Immediately he will release the top. Ìyẹn wá wo wéyìí lọ. Mo dẹ̀ jókòó, ó dẹ̀ bá mi sọ títí títí. Níbi tó ti bá mi sọ̀rọ̀ yìí títí. Mo dẹ̀ kọ more than 32 points. I wrote more than 32 points down. Tí Olúwa bá fún ẹ ní nǹkan tó bá jẹ́ òun ló fún ẹ. If God has given it to you, A máa bẹ sọ nípa nǹkan tó fún ẹ. he will tell you on what he has given to you. More than 32 points. I wrote more than 32 points. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Clap Jesus. Ó ní ìyẹn kọ́ ló ń sọ. That's not what I'm Ó ní ìtọ́ ń sọ ní wípé. What I'm saying, Ọjọ́ kan bọ̀. a day is coming. Ọjọ́ yẹn ni kì í sọ fún yín o. Tell you, Lẹ́ni yìí kankan. Ó ní sọ fún wa. Ọjọ́ kan bọ̀. a day is coming. Tí ìyá. That mothers, Ní mọ́. you will not recognize the children. Òun ló ní kí n sọ lónìí. That's what they say I should tell Ṣé you. ẹlẹ́rọ pé ẹ wọ́n wá ṣọ́ọ̀ṣì ló ní sọ? Maybe I don't come to church. Wọ́n wá ń da àwọn orí fífọ́ pè mí lọ. It gave me disease of headache. Mi ò tọ́jú mẹ́ta lọ tí orí fífọ́ yẹn ti dé. I've not eaten up to 3 before I encountered the headache. The day of the Lord. Ọjọ́ Olúwa. The day of the Lord. Ọjọ́ Olúwa. The day of the Lord. Ọjọ́ Olúwa. What do we mean by the day of the Lord? Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí gan? Everywhere you are watching us, Níbikíbi tí ẹ bá sí wò wá. I want to release this topic quick and I want you to understand. Mo tètè fẹ́ sọ ọ̀rọ̀ yìí, mo lè fẹ́ kó yé eyín dáadáa. It may have part 1, it may have part 2. Ó lè ní apá kìíní àbí apá kejì. But one thing about me, I don't like part in my preaching. Nínú ìkọ́kọ́ nípa mi nígbà nínú wàásù mi, èmi ò fẹ́ ní wàásù mi ní apá kejì. I don't like it. I don't like it. Mi ò fẹ́ I ọ̀rọ̀. only like when I speak, I finish it. Bí n bá ti sọ̀rọ̀ kí n parí rẹ̀. What do we mean by the day of the Lord? Kí ni gbólóhùn ọ̀rọ̀ ọjọ́ Olúwa jọ? The day of the Lord related to Bible. Tá a fi ṣe àfiwé rẹ̀ wọ́n ti Bíbélì. It is the day Ó jẹ́ ọjọ́ that the Lord tí Olúwa will blow his trumpet tó máa fún fèrè rẹ̀ in the heavenly. nínú ọ̀run. It is the day that judgment. That judgment. Ìdájọ́ will come upon me tó máa wá sórí mi. and will come upon you. Tó máa wá sórí rẹ̀. Kì í ṣe ìwọ nìkan o. It is not only you, Máa wá sórí èmi náà. it will come to me. Ẹ jẹ́ ìṣe. Let it be up to him.
lórí ẹ̀. Why he has no power over it? Bó ṣe dé gbogbo àṣẹ orílẹ̀-èdè fún US ò nípa lórí As ọ̀rọ̀. US is number one in the world, they don't have power over it. Ibi tó yẹ kó o ti bẹ̀rù nìyẹn. And that is where you should be afraid. Ọba tó dá yín. You should be afraid the person that created Ibi you. tó yẹ kó o ti bẹ̀rù nìyẹn. That is where you should Buhari tó fi yà jẹ́ lónìí kan. Buhari that is Tó ní ipa ní orí ọ̀dọ́ yẹn. Ẹni tó dé tó gba kára àgbáyé fún. Èyí tó jẹ́ USA. Wọ́n ò ní ipa. Israẹli kò ní ipa. Kò ní agbára lórí ọ̀dọ́ yìí. wọ́n bẹ̀rù. Nítorí ẹnu ṣẹ̀ṣẹ̀ wípé. Má bẹ̀rù. Ẹni tó lè pa ara. Tí kò lè pa ẹ̀mí. Ẹ̀mí ò bẹ̀rù Buhari. Mi ò bẹ̀rù ẹnikẹ́ni. Ẹ̀sìn náà pé kí wọ́n ṣùtì mi. I'm not fear the flesh. I'm not fear the flesh. Bẹ̀rù o. Don't fear. Bẹ̀rù o. Ẹni tó lè pa ara. Tí ò lè pa ẹ̀mí. What is soul? Àwọn bẹ̀rẹ̀ ló bẹ̀ nínú ìrìn àjò yẹn. I was asking in the journey. Bẹ́ẹ̀ díẹ̀ ni wọ́n ti péǹtì ẹ̀ kan náà. As a begin, Bẹ́ẹ̀ díẹ̀ ni today's birthday. wọ́n ti péǹtì ẹ̀ kan. Kí ló wá dé tó yẹ pé ẹni ìlọsọdún tó ti di? Oh my God! Olúwa sọ mi bẹ́ẹ̀. Àní kò bá wọn sọ. My coming is at hand. Ó yà mí lẹ́nu. I was so I amazed. question him so much Mo bèrè lọ́wọ́ on this topic. pẹ̀lú àkọ́lé Ó ọ̀rọ̀ ṣe ń dàbí pé títí mo máa fi wọ aṣọ gan mo tún sọ pé àkójọ wẹ̀ o. that is left to you God. Ó dàbí pé mi ò prepare. As if I did not prepare for it. Ọ̀tọ̀ ni pé ó ń bẹ ẹ sọ òǹkọ́. There is different that is telling you and you are writing it down. Bọ́dì tí ó fẹ́ lò gangan fún iṣẹ́ yìí. But the body that wants us to deliver it, Bọ́dì mi ò prepare fún the ara. body does not prepare for it. Yóò tẹ̀ ṣe rẹ̀. Let it be your doing. Dédé. Hot the Lord. Ọjọ́ Olúwa. What you need to know Kókó tó o gbọ́dọ̀ mọ̀. that you need to hold Tó o gbọ́dọ̀ dìbò. that nothing can change it. Tí o lè sí orúkọ tó máa yí padà. That the topic team the day of the Lord. Lábẹ́ àkọ́lé ọ̀rọ̀ náà, ọjọ́ Olúwa. Number one. Àkọ́kọ́, The earth will go. ayé máa lọ. Maya kapa sapando yakapa. The earth will go. Ayé máa lọ. The earth must go. Ayé gbọ́dọ̀ lọ. If the earth did not go, Ayé ò bá lọ. heaven will not go. Àwọn olóòtú. Put your hands together for the Almighty. Ọlọ́run lágbára. Earth will go. Ayé máa lọ. That is number one. Kókó àkọ́kọ́ nìyẹn. Ẹ jẹ́ kí àwọn tí wọ́n máa ń gbé báàgì kiri yẹn wọ́n yẹn kọ́ ní sí ibẹ̀. Don't allow Jehovah witness to deceive you. Ayé máa lọ. The earth will go. Kò sí ohun tá a fẹ́ ṣe sí. Nothing we can do about Àwọn it. sọ nípa wípé inú ayé náà ni ọ̀run máa padà pàdé lọ. They are saying that the heaven will come and meet us on this house. Irọ́ lọ pa. They are lying. Irọ́ lọ pa. They are liars. Nítorí ẹ̀ ló ṣe pé wọn ò réyàn nínú ṣọ́ọ̀ṣì o. And that is why it's not people in their Ọmọ máa church. ṣe báàgì kiri ni. They carry their bags. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ò bá ìyà ìdí àwọn tí wọ́n ń sọ. Majority of people, they are not the lover of their statements. Earth will go. Ayé máa lọ. That's number one. Àkọ́kọ́ ni Number two. Heaven will come. àwọn máa padà. That is number two. Heaven must come. Àwọn gbọ́dọ̀ wá. Number three. Ẹlẹ́ẹ̀kẹta. I want to tell you, if you did not fear anything, Nínú abẹ́rẹ́ owó kankan. Maya kapa satanda yakapo. If you did not fear anything, Nínú abẹ́rẹ́ ọjọ́ kankan. Fear that day. Bẹ̀rù ọjọ́ yìí. Fear that day. Ẹ bẹ̀rù ọjọ́ náà. You will get it. fear that day. Bẹ̀rù ọjọ́ yìí. Ẹ bẹ̀rù ọjọ́ yẹn ni àtẹ̀wọ́ fún Jésù. Na Jesus Christ. Ọjọ́ yìí, I don't know, maybe
past tense present àwọn nǹkan tó sọnù níbẹ̀ nìyẹn I don't know but bó ṣe dàbí pé ó dùn dáadáa ni pé bẹ́ẹ̀ni ọjọ́ yìí Fear that day. láti wọ́n fún Jésù Like Jesus. Ó lè má bẹ̀rù gbogbo ọjọ́. You may not be afraid of any other day. Ṣùgbọ́n ọjọ́ yẹn. But that particular day, Bẹ̀rù ọjọ́ yẹn o. you have to fear that Tó o day. bá bẹ̀rù ọjọ́ yẹn. Don't fear that day. Tí ìbá bẹ̀rù ọjọ́ yẹn. Not fear the day. oh my God lẹ́yìn tí mo ná bíi close to 200,000 After I spent close to 200,000, àwọn ọ̀tọ̀ tún nìyẹn àwọn yìí tún ṣiṣẹ́ dáadáa this one even work. ọjọ́ mẹ́ta ni mo gbà lọ́wọ́ yìí I collected 3 days from tó him fi ṣiṣẹ́ that he worked. tàtà wá parí iṣẹ́ ta ṣe tán When he finished anything, àwọn kan wá dìde some people stood wọ́n ní à ibi tá a ti lọ mú omi fún ṣọ́ọ̀ṣì here we tapped the water wọ́n ní àwọn sọ fún àwọn kọ́mítì wọn and not tell their committee. ní ìbẹ̀rù ẹni tí ó lè pa ara tí kì í pa ìlú I did not fear the person that killed the flesh, I cannot kill the soul. mo wá sọ fún wọn I told them, onítẹ̀yọ̀ kan bá ní òun pè mí pé bóyá káwájọ jókòó if anyone called me for meeting, èmi ò lọ síbẹ̀ o I am not going there, ṣùgbọ́n but ọlọ́jọ́ of Almighty the way. That's all. What's up? wọ́n ṣe kí ni wọ́n yọ tó tó bá mi kó ṣe kí There ni should be moving to way. mi ò kíyà lórí 200,000 I did not care over that 200,000. nítorí pé tí bá sọ pé mo fẹ́ ṣe When I want to do it tẹ̀lé mo sọ pé nínú sọ́jí in the revival, mi ò regret action tèmi I did not regret my action. bí èèyàn tó bá ní òun fi mí sílẹ̀ lẹ́nu When you say you leave me today, yóò gbọ́ mi I really mi ò ní kíyà nípa kó o fi mí sílẹ̀ I will never care that you leave me. nítorí pé ojoojúmọ́ ni Ọlọ́run tèmi ń ṣe fún mi. Because it's all the time my God is doing it for me. Bẹ̀rù ọjọ́ yẹn. Fear that day. Tí o bá ti bẹ̀rù gbogbo ọjọ́. Not fear all other days. Ọjọ́ tó máa sùn yẹn kankan. That day that you die, o ti ẹ̀ dé bẹ̀rẹ̀ mi ẹ̀kọ́ tó tún wá dúró sí. it goes beyond there. nǹkan tí à ń sọ kò dúró sí ọjọ́ tí yóò máa sùn gan-an. It's not even talking about the day you die. ó sọ nípa ọjọ́ ìdájọ́. It's talking about the judgment day. ìjọba ìṣe. Let it be a habit. God never stop you doing anything you want to do. Ọlọ́wọ́ ẹ̀ dúró tó bá ṣe ohun tó bá ṣe. Whatever you wish to do. Àbí ohun tó wẹ̀ láti ṣe. Always remember the experience of the bitter of that day. Ìwọ máa rántí ìrírí ọjọ́ ètò ọjọ́ náà. Matthew 24:35. Matthew 24:35. ó pàǹtí Matthew 5:8 olúbùnmi. Matthew 5 in Abolobumi. John 6:40 John 6:40. Daramola. Wisdom. Daramola. John 6:40 John 6:40 is Daramola. ó pàǹtí Matthew 24:35. Abolobumi. Matthew 5:8. Matthew 5:8. mi ò bẹ̀rù kankan. I did not fear anything. ọba ní kí n yọ màá yọ dànù kò sí kan tó If kàn. they ask me to remove it, I will do it. I don't care. For me, ohun ayé ni a sì máa bá yín. it's a worldly thing and it goes worldly. àwọn tó ní ibẹ̀ ti lọ. People that owns it, they have gone. àwọn tó ta bíbá yìí fún wa ti lọ. People that sold this place, they have àwọn gone. tá a tó ra ní níjọ́ kan tó máa ti lọ. We that we bought it, we are sitting to àwọn go. tẹ̀ mọ́ tó máa padà ṣẹlẹ̀. And we don't know what will happen. Kàwé. Matthew 20. Ẹ̀sìn náà dẹ̀dọ̀ o. Kí ló ṣẹlẹ̀? Ọ̀run òun ayé yóò ré kọjá. Ọ̀run òun ayé yóò ré kọjá. Ṣùgbọ́n ọ̀rọ̀ mi kì yóò ré kọjá. ọ̀run ayé ọmọ àlọ́. Heaven and earth will pass away. ohun tí mo bá yín sọ lẹ́yìn. But what I am saying will stay forever. kò ní lọ láláì ṣe. It will never go without having accomplished. Kàwé. Matthew 5. Kí ló ṣe é lóhùn? Alábùkún fún ni àwọn nínú funfun. Alábùkún ni fún àwọn nínú funfun. Ní wọ́n rí Ọlọ́run. nítorí pé ni wọ́n máa rí Ọlọ́run ní ọjọ́ yẹn. wọ́n máa ṣe kí ni. They will see the other day. Alábùkún Blessed are those ní fún àwọn nínú funfun. people with a righteous heart. Nítorí pé ní ọjọ́ yẹn, That day, wọ́n gbọ́dọ̀ rí Ọlọ́run. when the
for Kí ló sọ? èyí sì ni ìfẹ́ ẹni tí ó rán mi. Èyí ni ìfẹ́ ẹni tí ó rán mi. Pé ẹnikẹ́ni tí ó bá rí ọmọ. Ẹnikẹ́ni tó bá ti rí ọmọ. Tí ó sì gbàgbọ́. Tó sì gbàgbọ́. Ó lè ní ìyè àìnípẹ̀kun. Èmi ó sì jí dìde ní ìkẹyìn ọjọ́. It's mandatory. Ìwọ tó o bá rí ọmọ bí mo ti sọ fún ẹ. Where you have seen the child, the son, Tí o sì gbàgbọ́. and you believe the son. Àwọn ni wọ́n máa wọ ìjọba ọlọ́run. They will see the kingdom of, they will enter the kingdom of God. Lọ́jọ́ ìṣẹ̀lẹ̀. Let it be your habit. The day Of the Lord. Ọjọ́ Olúwa is the day of wrath. Ó jẹ́ ọjọ́ ìbínú, ọjọ́ ẹ̀rù. Serious wrath. Ọjọ́ ìbínú, ọjọ́ ẹ̀rù. Serious wrath. Ó jẹ́ ọjọ́ ìbínú, ọjọ́ ẹ̀rù. Ó kọjá pé wọ́n yin bọ́ǹbù kìíní. It's beyond exploding up. the day of the Lord Ọjọ́ Olúwa. is talking about the day Ó jẹ́ nípa ọjọ́ of trouble ọjọ́ làásìgbò. and perpetual distress. Ó jẹ́ lọ làásìgbò àti òwúwọ́ kan. Oh my God. The day of the Lord. Ọjọ́ Olúwa. He was talking about Ó ń sọ nípa the day of trouble ó ń sọ nípa ọjọ́ làásìgbò. and the day of perpetual Ọjọ́ ìpòwúwọ́ kan. distress. The day Of the Lord. Ọjọ́ Olúwa. it will be the day Á jẹ́ ọjọ́ even when the warrior will begin to cry. ní ìgbà tí àwọn jẹ́ ológun bá máa sunkún. Buhari will cry that day. Buhari máa sunkún. All the people in the power. Àwọn ènìyàn wà ní pọ́. He will cry that day. It is not just only cry. He's talking about bitter cry. Ọba gbọ́ ìlú ọmọ kò bá dà. When they hear this, it will be better Ọba gbọ́ ohun tí mo sọ if yìí. they can listen to the gospel truth. Ọjọ́ Olúwa. The day of the Lord. The day of the Lord Ọjọ́ Olúwa. is the day Ọjọ́ ọjọ́. of no single person. Sí ènìyàn kò sí àánú. Unlike now. Tó ti wà sí. The day Ọjọ́ Olúwa. of no single person. Jẹ́ ọjọ́ àánú rárá. Irú èyí yìí sì oṣù ìgbà tí ìdí ọ́fíìsì ní pé wọ́n bá mi lọ ní kó report I said you should report. tó dé ọ́fíìsì. When they came to Ọkọ̀ office, ṣe báyìí ní ojú parí ìjà ni. I have settled the case with him. Unlike now. Lọ́wọ́lọ́wọ́ báyìí, Mo ní mo sọ̀rọ̀. I'm telling you the But that day, ní ọjọ́ náà. it is the day Ọjọ́ ọjọ́. of no single person. Sí àánú ẹyẹ kan. Ó ti sọ. The day of the Lord, Ọjọ́ Olúwa. 12:3, 12:3. 12 to 14. 12 to 14. Dára wọn. 12:3, 12:3. 12 to 14. 14. Olúbùnmi, Rome 2:16. Rome 2:16. Rome 2:16. Rome 2:16. The day of the Lord. Ọjọ́ Olúwa. Is a pure day of judgment. Ó jẹ́ ọjọ́ tó kún fún ìdájọ́. Ojú yẹn lọ o. Má ro o. Don't ever think it. Wọ́n tó ń fún ìyàwó ẹ̀ ń blò lójú ńjọ yẹn. You and you blow your wife. Wàá rí you will encounter supernatural authority. Wàá wá pa ọwọ́ yìí lórí. It is a day Ọjọ́ ọjọ́. of supernatural authority. Ọjọ́ ọjọ́. Oh my God! It is a day Ọjọ́ ọjọ́. of supernatural authority. Ọjọ́ àṣẹ láti àgò yìí. Wọ́n tó ń fi ebi pa ìyàwó ẹ̀. You that you are suffering your wife. Ó wọ́n tó ṣe é ṣe. You know reason. Nígbà pé wọ́n ní ọkùnrin ni. Because you are the man. Ó sọ pé wọ́n ló lè pàṣẹ. You said you are the So man. that day we are talking about, Ọjọ́ táwọn sọ nípa we ẹ̀. are talking about the day Ọjọ́ ọjọ́. beyond judgment. Ọjọ́ ìdájọ́ láì ní àbàwọ́n. Kì í ṣe àwọn ọjọ́ tí wọ́n ní kí wọ́n dé àbákàrí wá sí US tí wọ́n máa ń ṣe látijọ́ ìyàwó rí kankan. We have not seen anything in them. Ìyẹn yàtọ̀. It's quite different. Ẹni jẹ́ pé tó bá sọ̀rọ̀ jáde. When they speak out, Ohun tó fẹ́ ṣe ọ̀rọ̀ yẹn lẹ́sìnkẹsẹ̀ tó tó máa what will perfect that statement will surely come out. ọjọ́ tí mo sọ yẹn. The day I am talking Kì í ṣe about. pé yẹn kọ́ Tó bá ti sọ jáde, When this thing wọ́n comes tó out, máa ṣí ọ̀rọ̀ yẹn máa jáde. what will perfect the statement will come out. ọjọ́ yẹn ni ìwọ ò bẹ̀rẹ̀. That day you are not afraid of that day. Ọjọ́ yẹn ló fi ń ṣeré. You are playing with that day. Ó gbà kí wọ́n pa wá nínú ìtọ́. It is better than kill us in the truth Pé kí wọ́n pa wá sínú irọ́ lọ. than that we should kill in a truthful way. Ìdí tí mo yé ń sọ ọjọ́ ọ̀bẹ̀rù ọjọ́ líle. The reason why I am saying is the day of carnage. Kàwé. Ṣé o gbọ́ mi?
Òkúta ibi tí wọ́n jẹ́ sọ́ọ́ lọ́dún nìyẹn. And that's what I'm saying. Òkúta kí wọ́n pa mí sínú òtítọ́. I die in the truth. Nítorí pé káwọn pa mí sínú ìrọ̀lọ́. Nítorí ọjọ́ yẹn ni mo ṣe sọ. I am speaking on that day. Ẹlẹ́ṣẹ̀ ni mí o. I am a sinner. Mi sọ fún ẹ pé mo holy o. I am not saying I'm holy. Mo sọ lójú ẹ̀yọ́ ọmọ ẹ pé mo holy o. I am not saying I'm holy. Ṣùgbọ́n òtítọ́ kò jìnnà sí ẹnu mi rárá. Truth, it does not fly away from my mouth. Clap Jesus. Ọmọ àti tí mo ṣe sọ bẹ́ẹ̀. Do you know this? Tí mo ṣe sọ pé mi ò sọ fún ẹ pé mo holy. I'm telling you, I'm not saying I'm Bẹ́ẹ̀ ni holy. mi ò dẹ̀ sọ fún ẹ pé mi kì í dẹ́ṣẹ̀. I'm not saying I'm not a sinner. Ìdí ni wípé Listen. Jésù kan dẹ́ṣẹ̀. Jesus Christ sin. Ṣùgbọ́n But òtítọ́ the truth Kò jìnnà sí ẹnu is Jésù. not far away from Christ. Jésù sọ wípé He said, má pè mí lórúkọ tẹ́ ń pè mí. don't call me that name. Ẹnìkan tó mọ̀. The only man that Ó ní is bàbá mi ti pè ní ọ̀dà nílẹ̀.
tó ti rí báyìí. Isn't it? Ọlọ́run á jẹ́ kó ọmọ lọ́jọ́ yẹn. Bí ọgbọ́n tó ní tí o fi jẹ́ fọ́níṣọ̀. Èmi ni mo fi hose. Ọlọ́run á jẹ́ kí n mọ̀ ní ọjọ́ yẹn. Bí ọgbọ́n tí mo ní yẹn tí mo fi sọ̀rọ̀ báyìí. Òun ló fún mi. Tí o bá wà lò fún mi. You don't use it for me. A máa dá ẹjọ́ ẹ̀. We are going to speak to judgment. A máa bẹ̀ṣẹ̀ ẹ̀ wò kó tó wọlé òun. We are going to checkmate you. Is the only one that works here. Tí ó sì yege. And is merited. Ọmọ yìí ló tó oṣù kan. He spent the month Nínú bíbá in this opportunity. nítorí pé ó fẹ́ ṣe kí. Bẹ́ẹ̀ ni kò dá owó. Ó kàn ń fún lọ́wọ́ owó ìjẹni. Kò dá owó kankan. Owó ìjẹni kò fún ọ. Ó sọ fún ẹ̀rí bẹ́ẹ̀. Ẹ̀rù tó níyẹn. Láàbí kò wá lò. Lọ́gbà tí ọjọ́ tí mo sọ yẹn. Ìwọlé òrì bẹ́ẹ̀. Mo fẹ́ lù ẹ́ lásán. Ọ̀pọ̀lọpọ̀ nínú yẹn. Lọ́gbà òrì bẹ́ẹ̀. Mo fẹ́ lù yín lásán. Bí olú ẹnikẹ́ni. Àjọ ń ṣiṣẹ́ yìí ni. Àjọ ń ṣe ni. Nítorí ní ọjọ́ yẹn. A máa bèrè ṣá. You are going to have a down. Òun nìkan. Ó ṣe ti bíbá yìí. Ó ṣe gbogbo òkè. Ó yẹ dúró. And the silent crew. It will shake them and not it. Ó máa torí bí ọjọ́ yẹn ṣe máa rí rí. That is what is going to be. Ìgbà tí wọ́n bá pè é ní ìjáde. Tí wọ́n ní láàrin gbogbo èrò. Among them, Òun nìkan ló ṣe iṣẹ́ ìjọba lọ́rùn. God said the àlàáfíà and victory unto you. Bàbá mo ń tọrọ ìrìn àjò mi nínú ìgbàgbọ́. Gbogbo ọjọ́ ọjà ọjọ́ tó máa ń di. It's a difficult time. When you want to do something, it's a strong day. And you always do it in a strong day. It's a strong day. It's always a strong day. It's a strong day. Ọjọ́ tó le ni. Ọmọ abẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀. Ìwọ tó wọ́ mi iná. Ọmọ abẹ́rẹ́ ní ọwọ́ rẹ̀. Kò sí ọ̀nà tó lè dẹ́gbà. Nowhere you can hide. Owó ni ṣá. Money. Ohun tọ́lọ́pàá ń wò mọ́ mi lára. Do you know what the policemen look after Tí me? wọ́n bá dá mọ́tò mi dọ́là. By the time they stop my Tí wọ́n car, bá ti rí pé ìránṣẹ́ Ọlọ́run ni. after they have seen I'm a man of God, Àní bàbá lè go. you go. Ohun tí wọ́n rò ní wípé What they are bí still, àwọn ò bá mú mi, they didn't arrest me, àwọn máa mẹ́lò they mi. will arrest another person. Nǹkan tó ń pè ní Ọlọ́run ni. And that is what we call God. Tẹ́ ẹ bá ti débi nǹkan Ọlọ́run, temper justice with mercy. When you get that, anytime, you don't have to take it to the Lord. Owó ni ṣá. It's just Bí ò bá ti fún wọn lọ́wọ́. Ohun tí wọ́n rí wọ́n bàjẹ́. Nínú ṣọ́ọ̀ṣì wọn ò ní ṣe. I will not do it. Ṣé mi ni mo ní ni? Am I the owner? Èmi kọ́ mo ní ṣọ́ọ̀ṣì. I am not the owner of the church. Jésù lọ́kọ̀ ìjọ. Jesus is the shepherd of the church. Jésù lọ́kọ̀ ìjọ. Jesus is the husband of the church.
Let it be your doctrine. Jẹ́ kí n sọ lọ́wọ́ fún ẹ. Let me tell you something. Ìwọ ló ń condemn ara rẹ. You are the one condemning yourself. Ọlọ́run ò ní kó má ṣe kínní. God did not allow you to do anything. Má condemn ṣe kínní. To have sexual. Ọlọ́run ò ní kó má ṣe kínní. God doesn't you have Ó ń sexual. condemn ara rẹ. You are the one condemning Ó yourself. pè síbẹ̀ kó lè ṣe kínní. He has given it to you. Ṣọlá tó bá tó bá jà ń ṣe kínní. Anytime you are having sexual intercourse, Máa rántí ọjọ́ ìdájọ́. remember the day of judgment. Let it be your doom. Ọlọ́run ò ní kó má mọtí. God did not say you should not drink. Mẹ́tọ̀ rẹ̀ kò ní kó má mọ. Don't deceive. Not say ask not to Ṣùgbọ́n drink. gbogbo ìgbà tí gbogbo kínní yẹn bá ń lọ. Anytime you are experiencing such, Máa rántí ọjọ́ ìdájọ́. remember the judgment day. Ọjọ́ olóògbé. Ọjọ́ ìjìyà. Listen, kí n sọ fún ẹ dáadáa. Let me tell you, Ohun tó ń dífá fún ẹ tó fi ń rìn what give you the will to walk tó rìn. that you are walking. Ọlọ́run ò ní kó má rìn. God doesn't say you should not walk. Nítorí ẹ̀ ló ṣe ń rìn. And that's when you are walking. Ṣùgbọ́n But bó bá ti ń rìn ṣá, when you are walking, máa rántí ọjọ́ yẹn. remember that day. Listen. Gbogbo ohun tó fún ẹ, ó fún ẹ ní. What he has given you, he has given you. Ó dẹ̀ fún ẹ nítorí purpose kan. And he gave you because of the reason. Ìwọ tó fún ní irun tó gùn. You that you have given a long Ó hair, fún ẹ nítorí purpose kan. he gave you for a purpose. Ìwọ tó fún ẹ àìmọye obìnrin nínú ẹ̀ òkú sókè. So female, they don't have a long hair. Fún wọn nítorí purpose He kan. gave them because of a long Ohun tí ó bá ti fún ọ. Whatever he has given to you, It is for a purpose. only it matter to you. For The day of judgment. ọjọ́ ìdájọ́ 12:3. It is a day ó jẹ́ ọjọ́ of ever ready judgment. ẹjọ́ tó jẹ́ pé a gbọ́dọ̀ gbáradì fún un. Everybody ni. A gbọ́dọ̀ máa gbáradì fún un. 23, 12 to 14. Káwé ní ẹni máa ń lékun mi nínú. Ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀. ẹ sì gòkè wá sí àforífojì Jèhóṣáfátì. Ẹ̀kún òkè wá sí àfonífojì Jèhóṣáfátì. ẹ̀yin kèfèrí. nítorí níbẹ̀ ni Yes. èmi ò jókòó láti ṣe ìdájọ́ àwọn kèfèrí. Ibẹ̀ ni máa ti ṣe ìdájọ́ kalẹ̀. ẹ tẹ̀dọ̀jẹ́ bọ̀ nítorí ìkórè pọ́n. ẹ wá ẹ sọ̀kalẹ̀ nítorí ìfúntíkún. Káwé. nítorí àwọn ọ̀pọ̀n Yes. kún rèé kọjá. Yes. nítorí ìwà búburú wọn pọ̀. Káwé. ọ̀pọ̀lọpọ̀ ní àforífojì ìdájọ́. Yes. nítorí ọjọ́ Olúwa kù sílẹ̀ dẹ̀ ní àforífojì ìdájọ́. Ìjọba àrùkù jẹ̀jẹ̀. The kingdom of God is at hand. Wọ́n máa bèrè lọ́wọ́ Sàbàdé. Á bèrè lọ́wọ́ Dábì tó parọ́ lóṣooṣù. Eré ló pè é, tí mo sọ yẹn lé ló pè é. Wọ́n máa bèrè lọ́wọ́ mi. Kò sí ẹsẹ̀ bá a sọ. Iye léèdú tó fún mi léèdú. God has given me ṣàkó. Ó mà ní tó ṣe fún mi. Lórí wí. Iṣẹ́ ìránṣẹ́ lè tẹ̀síwájú ni. Gbogbo yìí ló máa bèrè lọ́wọ́ yẹn. Sí ọjọ́ ìdájọ́ ni mo sọ. Ìwọ tó rún tó jẹ́ kó ṣe. Kí iṣẹ́ yìí lè tẹ̀síwájú. Tí ò ṣe. And you are not doing Ó it. máa bèrè lọ́wọ́ You rẹ̀. will ask for me. Ó máa bèrè lọ́wọ́ You rẹ̀. will ask for me. The judgment of the world.
sọ fún ẹ tó bá wù ẹ kó lọ. Tó bá wù ẹ kó má bọ̀. Àwọn ẹ̀rọ kò ṣe. Olùdájọ́ ayé mọ̀. Don't let anybody condition you. If they can block your eyes, if they can block your eyes, the Lord has sent me to you in order to open your eyes. Ibi tí wọ́n ti burú jù. Here they are so wicked. Àwọn olórí burúkú pásítọ̀ yìí. They are unfortunate pastors. Ọlọ́run ò sọ fún ọ pé kí wọ́n má lo mọ́tò. God did not tell them not to use car. Àbí bẹ́ẹ̀ kọ́. Is that right? Ṣùgbọ́n wọ́n lè sọ fún ẹ pé kí wọ́n fẹsẹ̀ rìn. They can tell you that you should try. Ṣé kí wọ́n burú? You cannot say Wọ́n they ò are ní preach wicked. against mọ́tò. They will never preach against motor. Wọ́n ò ní preach against ilé tí wọ́n kọ́ tí wọ́n fi góòlù kọ́. They will never preach against the how they build with gold. Asán lórí asán. Vanity upon vanity. I will continue to tap them. Màá sì máa sọ̀rọ̀ lòdì sí wọn. Until I bring them down. Àgbàtí bá fà wá sílẹ̀. I will bring down their kingdoms. Màá gbà fà wọn wá sílẹ̀. Says the Lord of hosts. Òun ni Ọlọ́run alágbára wí. Kọ́ ni kò máa sọ bàbá wẹ̀. Ìdí alákejì ṣe ẹ̀jẹ̀ náà ti lọ sí Ló fún ẹni free hand láti ṣe. Ṣùgbọ́n tó bá ṣe àti ṣe. As you are doing it. Máa fi ọjọ́ ìdájọ́ máa fi evaluate ẹgbẹ́. Ṣé ó lè dúró? Ṣé ó lè tó ọjà tó pààyàn yìí? Ṣé ó lè bí ẹni dọ̀bọ̀ lọ́wọ́? And the stealing of our blood and eating to the kingdom of God. Tó bá ṣe àti ṣe. If you are doing Wọ́n that, jẹ́ kí ọjọ́ ìdájọ́ yẹn máa evaluate ẹ̀. always allow the judgment day to evaluate himself. Ẹ bá rẹ gíjọ ni. Ọjọ́ tí a Kàwé. Kí ló sọ bẹ́ẹ̀? Ní ọjọ́ náà. Ọba mi ṣeré o. Ní ọjọ́ náà. Ní ọjọ́ náà. Nígbà tí Ọlọ́run yóò ti pa Jésù Kristi. Nígbà tí Olúwa yóò ti pa Jésù Kristi. Ṣe ìdájọ́ àṣírí ènìyàn. Ṣé ìdájọ́ gbogbo àṣírí ènìyàn? Gẹ́gẹ́ bí ìrere mi. gẹ́gẹ́ bí ìrírí. Gbogbo àṣírí yẹn gbẹ pátá. All the secrets. Ìwọ ò ní ìdí láti máa sọ fáwọn èèyàn. Don't tell anyone. Ṣùgbọ́n tó bá tú àkókò. When it's time, Ẹni tó máa tú àṣírí ẹ máa tú jáde. the person that will reveal your secret will reveal it. Síbẹ̀ ní gbogbo ọkọ̀ ń gbẹ̀ṣẹ̀ ni orí dájú ẹ̀ṣẹ̀ ló gbà. I saw daddy, you are a liar, you are a sinner. Torí ẹ̀ ló ṣe pé mi ò dá sí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. And that is why I did not intervene in your O secrets. lè rí mi ní as a normal torí mi pé kí wọ́n á rí ẹ kí wọ́n máa ní kí ni tó ṣe wá aṣọ báyìí. I can never see you as a normal time, and I should tell you how you felt this Ibi way. tó ti lè rí mi pé ibi tí orí mi ò ti pé orí mi ò pé bíbá. When I get to this on the podium, I don't have. Èmi kọ́ ni mo ní orí mọ́ tí n bá ti dé bíbá. I am not the owner of my brain. Ẹni tó ní orí ní ya orí lò. The owner of the brain is Nítorí ẹ̀ this. mo ti sọ fún ẹlẹ́kọ̀ọ́. That is what I told you. Nítòótọ́ ó sọ fún mi mò ń kọ́ sílẹ̀. Truly, he's telling me I'm Ṣùgbọ́n asking you. Wọ́n á mi ò ní òkú ní ti sọ. Ayé mi kọ́ ní
pé mi kọ́ fún wọn. Tètè wọ́n ṣì ń bọ̀. Ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ ká pa ní mo sọ̀tọ̀ padì wò. Wọ́n ní tó ń tó fẹ́ sọ. Ìkọjú ń bẹ nínú ọkọ̀ wọn. Rúbì yẹn sátàkù lè wá. Èmi olúwa. Àyàntẹ̀lọ́. How far in the sun? Beautiful in the sun. Ó ní ṣé àwọn tí ń ká àkókò fún mi? Àkókò tí ẹ̀mí fúnra mi ní. Rúbì sátàkù lè wá. Ṣé àwọn tí ń ká àkókò yẹn fún mi? Something is happening. Ó ti fẹ́ lu àgọ́ yẹn lọ. Ó ti fẹ́ lu àgọ́ yẹn. Ó ti fẹ́ lu àgọ́ yẹn. They want to use the body now. Wọ́n fẹ́ lo àgọ́ ara yìí. Santaya kapalu la ha. Really wants to pull it up. Marayi ló fọ́ sátí ó dín sáà. Jíra bí na sá. Ọ̀pọ̀lọpọ̀ ní bẹ̀rẹ̀ tó wí lọ́wọ́ rẹ̀. Àwọn kìí máa bá. Ọ̀pọ̀lọpọ̀ ní bẹ̀rẹ̀ láàrin yìí lọ́dẹ. Kòrónù ló ṣẹlẹ̀ yẹn. Nothing about this happening. Èdè tí Olúwa ṣe máa ń jẹ́ nìyẹn. All that is bad. That is what he's saying. Some people will be nice. Àwọn ọ̀gá máa jó. Where you at with you? Níbo lè máa wò? Wọ́n ní pé láti àná. Wọ́n ti ń gbé oúnjẹ kaná. Oh my God! Àbájọ tó ń tẹ̀mí lọ sí ìwà ìlọrin. Wọ́n ní pé láti àná. Wọ́n ti ń gbáradì. Tó bá yẹ lẹ́tí gbáradì fún Jésù nìyí.
dé gẹ́gẹ́ bí olè lóru láàrin bẹ́ẹ̀ lọ́lọ́run àwọn ọmọdé. I have come like a thief in the night house to the Lord of hosts. Yàtọ̀ sọ́ọ̀bì tún ní sọ́tà. Rúbà tún ní sọ́tà. Lọ́ọ̀ máa mi wọ́n ti sọ́tà. Ẹ̀dọ́ wo mi ni ọdún wá bí o? Kàá máa sún mi wọ́n ní hẹ́lẹ̀. Wọ́n á yí mo ti fọ́ àlẹ́. Mo tún ti ránṣẹ́ sí yín lónìí. I have sent a message to you today. Ọkùnrin àti obìnrin. Both male and female. Ọmọdé àti àgbà. The young Kò and sí the èyí tí mo yọkọ̀ láàrin yìí. old. No one is Mo accepted. tún ti ránṣẹ́ sí ọ lónìí. Máa bèrè síta. Ráàmù sábì. Sábì tí o lè ní sáà. Èmi ni Olúwa. I am the Lord. Ní ọjọ́ náà, That day, máa bẹ̀ ṣe bàbá máa gbà lára wọn. I will visit the sin of the father of his children. That was the Lord of hosts. Rọ́ọ̀mù mi ní sáà ni o. Mo wá láti bá yín sọ̀rọ̀ lónìí. I have come to speak with you Nítorí wípé because wàá sún mi ní sáà. Mi ò fẹ́ kí ọkọ̀ kankan. I don't want any soul Mi ò fẹ́ kó ṣèlè. not to perish. Nítorí pé bí dídè mi ṣe máa dé lọ. That is how my coming will be at hand. Bí o lè lóru. Like a thief in the midnight. Let it be your doing. Máa ń yíká sáà tó tọ́ àbúrò. Yẹ ká fọ́ àlè ní sọ́pà. Ẹ̀gbọ́n mi ni olúwa wí. Ráìdà bá mi di sọ́tẹ̀. Ẹ̀gbàdúrà Pray kí ẹ tó jáde ní iwájú mi lónìí o. before you leave my parents today. Wàá mi ní sàtọ̀. Bíríkì sáyẹn ẹ̀kọ́. Láti oṣù tó ń bọ̀ lọ. As of next month, Títí tá a máa fi kọ́ òpin ọdún tó ń bọ̀. I will end it to next year. Orílẹ̀-èdè yóò sì máa bá orílẹ̀-èdè jà. Country will be fighting countries. Olúwa sọ wípé God is saying, orílẹ̀-èdè tí a tún kẹ́mi kan. the one you are calling for, Wípé kó wá gbà yìí sílẹ̀. guys, the Orílẹ̀-èdè yà tún máa bá orílẹ̀-èdè mi lọ́jà. fighting another nation. Orílẹ̀ sátúrì ha. Rúbí yà sátá wọlé. Oh my God, yà ká pàtà tó wọlé ní sára. Olúwa tó sọ wípé God said, orílẹ̀-èdè tí a tún kẹ́mi. the one you are calling Pé kó for, wá gbà yẹn. shall somebody deliver you, Orílẹ̀-èdè yẹn náà ń bá orílẹ̀-èdè jà. is fighting another country. Àbí kó tètè pèpè ààrẹ. Except you prepare yourself. Ó ní láti oṣù tó ń bọ̀ lọ́kọ́ sílẹ̀ lọ́mọ àwọn. As from next month, Lọ́mọ àwọn tíìbì dáadáa. be watching your Ó TV. ní orílẹ̀-èdè á sì máa bá orílẹ̀-èdè jà. Country will be fighting country. Kò wá dúró níbẹ̀ o. It goes beyond there. Ó lẹ́yìn ọmọ ọ̀lẹ yìí. You lazy one. Ẹ̀yin ọmọ ọ̀lẹ tí àwọn olórí burúkú pásítọ̀ tí wọ́n ti sọ di ọmọ ọ̀lẹ. That the unfortunate pastor has turned to a lazy one. Ó ní ẹ̀yin ọmọ ọ̀lẹ tí àwọn olórí burúkú pásítọ̀ tí wọ́n ti bu omi tútù sí lọ́kàn. That they are speaking a word of comfort to your soul. Olúwa ò ní gbèjà yìí jà. Lord will not fight your Tó bá battle. jẹ́ pé irú ìjà tá à ń sọ tó yìnbọn fún o. If it is one of shooting, Olúwa ò ní wá gbèjà yìí jà. he will never come to fight for Wọ́n you. kàn máa ń fún yín ní ọtọ́rìtì pé kẹ́ ẹ lọ ẹ máa ṣẹ́gun. He will give you the authority to go, you will overcome and you will Ṣùgbọ́n overcome. ẹ̀yin gangan lè máa jàjà yín. But you are going to fight by yourself. Ẹ̀yin sin Ọlọ́run tó Ísírẹ́lì. Would you serve God like Israel? Ísírẹ́lì ò ṣe lọ́ máa yìn kò ṣe lọ́ máa ní kó ní wá lọ jàjà lọ́dọ̀ Palẹ́sínà. Well, Israel did not send Lord to fight Palestine. Wọ́n lọ́ọ̀ṣì mísùs tó ní agbára sí àwọn And Lord just business as Bible to themselves. àìmọye ẹ̀mí ló ti lọ. Numbers of souls have gone. Olúwa sọ wípé But God said, kékeré lè sì níyàn. you have just seen a little. Wọ́n sọ ẹ́ dọ̀lẹ́ wọ́n máa ń parọ́ fún ẹ wọ́n ní Olúwa máa ṣe Olúwa ṣe. You are lazy and they are telling that God Olúwa ò ní ṣe ọ̀la títí tí Jésù máa fi dé Jésù kọ́ ló máa wá jà. has come. Ìwọ ló máa jà. It is you that will fight. Ṣé Jésù ló bẹ́ẹ̀ ṣe kí ni? Is it Jesus Christ that is having sexual intercourse with you? Àbí báwo ni ẹ̀dá Michael? Ṣé Jésù ló ń báyọ̀ ṣe kí ni? Is Jesus Christ that is doing it for Ṣé bí something? wọ́n ló ń ṣe kí ni? You are the one. Ohun tó ń sọ ni pé kò pè bí ara ẹ̀. What is telling you that if you get yourself prepared? Débi wípé àwọn orílẹ̀-èdè tá ń kọ̀wé sí pé ká wá ṣàánú yìí. And the other country that you are writing
connected to the war. Àwọn náà máa bọ́ sínú ogun. They are going to be in war. Láti oṣù tó ń bọ̀ lọ. So next month. Títí di òpin ọdún tó ń bọ̀. Till the end of next year. Ogun ni ẹ lọ kọ sílẹ̀. Put it down in the book of remembrance. Ẹni tí orí bá yọ ló máa dé ní. Only the point that God say that ẹ̀jẹ̀ máa ké lórílẹ̀‐èdè yìí láti oṣù tó ń bọ̀ sí ending of December ju gbogbo ọjọ́ tá a ti lò tẹ́lẹ̀ lọ́yọ́ kó sílẹ̀. A pool of blood will take place in this country more than the one we have experienced. Nítorí wípé. Because Olúwa sọ wípé owó ò ní yé sọ. God said he will still be laying emphasis on it. Bẹ́ẹ̀ náà ni èṣù òye láti má mú ẹ̀jẹ̀ lórílẹ̀‐èdè. And Satan will not be able not to suck blood. Ẹyin ni ẹ máa dìde fún ìjà. It is you that arise. Máa bìrì Satan ló hó mi o. Rọ́bì kí mo sún mi rọ́bì. Ṣé máa tún mi ò ní yẹ kẹ́lẹ́ tó? Rọ́bì kí mo sún mi rọ́bì. Báwo ni Satan lè yí? Rọ́bì ká mo sún mi rọ́bì. Olúwa ní kí sọ́kùn ọgbọ́n yìí wí pẹ́. So we should tell you. Báwo ṣe délé nínú ológun ìlú yìí máa dé? God that is high is going to come. Àwí ẹ̀. Tí ẹ̀ ní gáràjì fún. Nítorí pé àwọn tó fẹ́ jà kan fúnra wọn. People that want to fight. Wọ́n ti ń palẹ̀ mọ́ ogun. They have been prepared. Jọ́jẹ́ ìṣe. Let it be a dream. Máa bìrì sí ti wọlé ha. Rọ́bì lọ́wọ́ sáyẹn. Wà á dọ́bì ní sátì. Rọ́bì ká mo sún mi rọ́bì. Wà á fi bùtù wọlé yìí. Wọ́n tún mi kí mo sún mi. Ṣùgbọ́n But àwọn tó dẹ́kẹ̀lé rẹ̀. those that trust the Wọ́n Lord, dàbí òkè sí ọ̀nà. they will be like Messiah. Oh my God. Àwọn tó dẹ́kẹ̀lé mi. Those that trust the Lord, Wọ́n dàbí òkè sí ọ̀nà. they will be like Tí Messiah. a títí kò sì ṣe. Who they cannot be moved. Ẹjọ́ kejì. Let's do a dream. Máa ń gbé sábà tún lè lọ ha. Wọ́n tún mi kí mo sún mi rọ́bì. Yẹ́n sáà ní la. Yẹ́nsà bí kí mo kọ́ mi kí mo kọ́. Wọ́n á bá ojú mi ní mo sọ́kè. Wọ́n tún mi ká mo sún mi rọ́bà. Níbi kí mo sún mi ká mo Mo sún mi. wà láàrin kí n lè bá yín sọ̀rọ̀. Rọ́fà níbi rọ́bà sún mi rọ́bà sáyidà. Nítorí wípé Ká mo sún mi rọ́bà níbi rọ́bà ká sáyidà. ọ̀pọ̀ ló máa sọ ẹ̀mí rẹ̀. The eternity belongs their soul. Kò sí ìdájọ́ tí ó bá wà. And no judgment God will give them. Thou say the Lord of hosts. Wọ́n ò sọ àdúgbò náà. Wọ́n bèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá. Iye èèyàn tí wọ́n bá pa tó yá pé lójú ogun lọ sí pa. Kábí ìpínlẹ̀ ní sáàbì wọlé. Wọ́n á bí ní sáàbì wọlé. Sáàndé òní. Ríbi wọlé ní sáàbà. Wọ́n á bí ní fílì hù. Àmì lọ́wọ́ Jésù mi ò lè dá ṣe o. Help me, Lord, because I cannot do it alone. Àmì lọ́wọ́ Jésù mi ò lè dá ṣe o. Lójú ogun kò sí ẹ̀ṣẹ̀ nínú wọn. The numbers of people the policemen killed in the time of war, there's no sin for that. Ní ojú ogun. In the war. Kì í ṣe ní ọ̀nà ẹ̀tọ́. I'm not talking about on Ọlọ́pàá the ti lè way. jẹ́ lójú ogun. If it's war. Níbi tí o ti ń wò pé kéèyàn máa pa ẹ́ tó fẹ́ pa ẹ́. Where you are saying that you don't want them to kill you and you kill the Tí person. wọn náà dẹ̀ ṣe báyìí. And you kill the person. Kò sí ẹ̀ṣẹ̀ níwájú. There's no sin to it. Ẹ kó lè mọ̀ dáadáa. For you to know. Láti gbáradì. To get prepared. Káwọn lè máa sáábì tó lè bá. Náà Náà ọmọ táwọn lè kó sọ́kàn. Tó o bá wò dáadáa wà á rí pé mo wà nínú ìjọ lónìí lórí wa wí. Káwọn lè kó lọ sáà tó lè bá. Rúbí alẹ́ lọ sọ́mọ. Mo wà láàrin yín ní Olúwa wí. Mo sì fẹ́ yín ni mo ṣe wà láàrin yín. Bẹ́ẹ̀ ni ọlọ́run àwọn ọmọ ogun yá pásítọ̀ tó lè bá. Líorí ni sáàdù wọlé bá. Mi jọba láàrin yín sẹ́. Bẹ́ẹ̀ ni mo sì fi lè lé àwọn olùfẹ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ. Mo fi lè lé àwọn olùfẹ́. I am giving the goodness to the beloved. Thousand Lord of hosts. Ráìsà yìí kan bá kí wọlé. Mi ò yí àdéhùn mi padà. I have never changed my commandments. Wọ́n tún
Fún oṣù tó mọ̀. For next month. Tí o yá àdéhùn mi padà pẹ̀lú mi. I have never changed my covenant. Wípé. Oṣù Olúwa gbọ́ àdúrà mi náà. Is the one that God answered my prayer. Ẹ ṣé Olúwa, ẹ ṣé bàbá. For the beloveds, oṣù tó ń bọ̀, next month, oṣù Olúwa gbọ́ àdúrà mi. Is the month that God answered my prayer. Yàrá ìsáàtà yìí ni wọ́n sọ fún wa. Rúbì ní sáàtì wọlé ha. Rà á ń bá ní tìrà. I am hearing the voice of a baby. He has come. He has spoken. What is on you? He has spoken. What is on you? I can hear the voice of a baby. Yakapa satana yakapa. Raka satana. Rúbì sanda yìí ni àtàlíwò. Kìlọ̀wé. Yàrá mi sáyé yàrá. Rúbì ní tàlíkà. Ó ní ẹkú àlejò ọmọ alágbára. Àkókò yẹn gangan. Bẹ́ẹ̀ni, ó ní bá wọn sọ. Bíjídé ló ń gbọ̀ngàn. Ṣé síwájú ọjọ́ tí mo sọ fún ẹ? Síwájú ọjọ́ ni, àbí lẹ́yìn ọjọ́, èmi ni Olúwa. Màá ṣe ọlọ́dọ́ náà lórí bẹ́ẹ̀ ni wà. Mo fẹ́ jẹ́ kó yé wọn wípé bíjí tí Olúwa bó ṣe máa dé lọ. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ṣe. Bẹ́ẹ̀ ni wà wí. Bẹ́ẹ̀ ni mo ṣe. Rúbì sá. Let us do your doing. Àwọn èèyàn ti gbára ní fún bẹ́ẹ̀ nìyẹn. People are heading for that stage. Ìyá rẹ̀ lè sábà ha. Tá a dá bí o ti bá. Rúbì ní báyìí à. Ó ní àwọn kan tí ẹ̀fẹ́ lọ pàtí lọ. Some people want to go to party. Wọ́n fẹ́ lọ pàtí. They are going to Ṣùgbọ́n party. òun dé bá wọn. They are getting it. They don't like the Bẹ́ẹ̀ ni Olúwa wí. Náà lè ní sátà àìkàpá. Lọ́bì ní sáà. Èmi ni ohun tí ọ̀rẹ́ rẹ̀ tó lè tà lọ́wọ́ rẹ̀. Mo lè tajú bẹ́ẹ̀ lọ.
mo ti fún wọn eléyìí mo tà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ogun mi. Yá bí o yẹ sáńdà yẹ kọ́kọ́. Rúbí ni sátẹ̀. Bí o bá lè tijú ọ̀rẹ́ rẹ nínú ayé tí o sì tijú mi nínú ọ̀rọ̀ rà àmbàtà ní kùlì hìdá. Pírẹ́sì tó yìí rà. Báwo mọ̀ ó ní mo ṣe máa yọ sí wọn lónìí báwo mọ̀ bẹ́ẹ̀ wọ́n ti jọ ọ̀rẹ́ wọn láyé ṣùgbọ́n ọ̀hún ti jù bẹ́ẹ̀ ni wọ́n. Wọ́n yọ sí yọ ní ọ̀nà tó ní agbára bẹ́ẹ̀ ni Olúwa wí bí mo ṣe máa yọ nìyẹn ní ọ̀dọ́. Tí bá máa ṣèdájọ́ ayé ẹjọ́ jẹ́ sí ilẹ̀ sí ilé ẹjọ́ yìí. Ẹ̀tí we are playing. Everything is missing together. Abájọ tí mo lọ lọ kí ló pẹ̀ kí ló rà fún ọ̀tá o. Bóṣkà mo kọ́kọ́ ní ṣe bóṣkẹ́ ló rà fún mi ní àbí. Ìgbà tó yá lórí bóṣkà lọ́mú wá fún mi. Orí yẹn fọ́ mi kiri náà. I am hiding. Tọ́ni agbára. There is some heading. Àjọ mẹ́rin mi ṣáà ni mi ò dé lọ síbi tó fẹ́ràn mi yẹn I gbọ́dọ̀. want to send you a message. I don't know that it's. Ipò mi ni mo ń lọ. I'm going to another way now. Orí yìí ju ẹ̀fọ́ ní túnú lọ. It's more than my Mi grade. lo oògùn pàdéláyọ̀. I don't use drug. Ó máa lágbára kí n tó lóògùn. It's difficult for me to use drug. Sáà pàtíwì. Rúbí ni sátani. Please àtìlì. Máa Pẹ̀tìlú. Èmi ni Olúwa. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Thou say Lord of hosts. Ó sì fèrè ilé àwọn ìrànlọ́wọ́ lórí. And I give thank you. Ẹ wo lẹ́tà ayọ̀. Lẹ́tà ayọ̀ mi ti dé. Sori, sọgbẹ́ bọ́sà lọ́ra. Wà á gbé méjì ni mo lò bẹ́ẹ̀. Sọgbẹ́ bọ́sà àṣẹ wúrọ̀ mi lọ síbi kan. Mo wá lọ ìyàwó mi. ẹni tó rán Jọ́nà níṣẹ́. Tí Jọ́nà Ọlọ́run ò lọ síbẹ̀. Within all this, within all this, that times in these days is a day of evil. But I am the Lord. My protection is over every one of you. Thou say the Lord of hosts. I am the Lord. I am not talking to you individually.
yín sọ̀rọ̀ papọ̀ lónìí. I am talking to you collectively. Mo sì fi relé gbogbo yín lọ́wọ́. And I give everyone Bẹ́ẹ̀ nínú wọn lọ́rùn. $1,000. Náà bí nínú sábà. Yẹ́n ìlànà sábà. Wọ́n á mi ti fọlẹ̀ yìí. Tàbí wuli yẹn kàfá. Láàmì sábà. Èmi ni Olúwa. I am the Lord. Wọ́n lé mi ní ẹ̀kan. Ó lé wọn palẹ̀ mi. Bẹ́ẹ̀ lọ́rùn. $1,000. Báyìí ránṣẹ́ mi ká. Bí o ní sábà. Láàmì wọn sábà tó. Bíríkì sábà. Máa ṣọ́ra. Láàmì fọlẹ̀ yìí. Máa ṣọ́ra. Bíríkì sábà. Kàámi ni wọ́n á. Máa ṣọ́ra. Bíríkì sábà wọlé yà. Adé máa ṣọ́ra. Láàmì tẹ̀wé. Sí ìgbà beautiful. Bíríkì sábà yìí. Máa ṣọ́ra. Nítorí wípé. Let's be your doing. Láwọn ìsọ̀kọ̀bà lè ní kọ́bọ̀. Rámà pàtó ní sẹ́. Láàmì ní fọ́lì. Wọ́n á tún bí nínú sọ́. Kúmù sáàgì nílà. Wọ́n á mọ̀ pàtó. Èmi ni Olúwa. Nínú kékeré báyìí. Just let it out. Nínú orí rẹ̀. Kò ní jábọ́ nínú ara rẹ̀. Orí kò sí wàhálà. No trouble. Àdúrà mi. Kí ló tún fẹ́ jù lọ? Káà bí tẹ̀sán. Kàkàndá ni mo sọ. Wọ́n á mi dábọ̀. Jẹ́ àmọ́ pàtó rẹ̀. 91:8, Psalm 91:8. Káà bí wọ́n lọ sọ. Wàhálà pàtó ni sọ. Àmọ́ mpẹ́jọ náà. Wọ́n á sọ̀tì rẹ̀. Láàbì ò tọ̀. Rúbì ni sọ. Ní sùúrù kí wọ́n kà. Wọ́n á mẹ́ sọ. Jọ̀dọ̀ mi ní sàlàyé dàda. Kàwé. Kàwé. Kíkí ojú rẹ̀ ni wọ́n fi rí. Kíkí ẹjọ́ ti jọ̀wọ́ abẹ kàwé. Kíkí ojú rẹ̀ ni wọ́n fi rí. Kíkí ojú rẹ̀ ni wọ́n yóò fi rí. Kí ó sì máa fi kú èrè àwọn ẹlẹ́ṣẹ̀. Kàwé. Àti àwọn ènìyàn púpọ̀. Kàwé. Nítorí wọn ló wá. Ní àṣẹ àti àbọ̀ mi. Kàwé. Wọ́n ti fi ọ̀gá wọn ṣe gbẹ́rẹ́. Kàwé. Búburú kan kì yóò ṣubú. Kàwé. Bẹ́ẹ̀ ni àlùkò kì yóò ṣubú. Bẹ́ẹ̀ni. Nítorí ó fi àṣẹ fún àwọn jẹ́rẹ̀. Láti pa ọmọ ní ọ̀nà rẹ gbogbo. Wọ́n ti gbé sókè ní ọwọ́ wọn. Kí wọ́n tó bá bàbá ṣẹlẹ̀ gbọ́. Ìwọ́n kọjá láàrin kìnìún àti ẹ̀rọ. Ẹgbọ́n kìnìún àti ejò ńlá. Ni wọ́n fi ẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀. Nítorí tó ń fẹ́ ìfẹ́ rẹ̀ sí. Nítorí náà ni èmi ó ṣe gbà. Èmi ó sì máa ń gbé lẹ́kẹ̀. Nítorí tó mọ orúkọ mi. Òun ó sì mọ orúkọ mi. Èmi ó sì dá lóhùn. Èmi ó pàdé nínú ìpọ́njú. Èmi ó gbà á. Èmi ó sì bu ọlá fún un. Ẹ̀mí kíkún ni èmi ó fi tẹ́ ẹ lọ́rùn. Èmi ó sì fi ìgbàlà mi hàn. Ibi tí key point yẹn wà ní 91:8. The key point is in 91:8. Abẹ́rẹ́ nínú bíbá yìí tó ó wà bíbá. It is not 18 there. Ohun tó lù wá sọ ni. That is what God has spoken. Ó fi ọkàn rẹ̀ balẹ̀. Put your mind at rest. Ohun tó sọ fún wa lẹ́yìn nìyí. What He has told us today. 91:8 yẹn gbogbo. 91:8. Ibẹ̀ ní key point yẹn wà. That is where the key point Níbo ló is. fi ọkàn balẹ̀? Put your mind at rest. Ká ó là ní sábà. Èmi ni Ọlọ́run. Àwọn ọmọ ogun. Aṣọ ìtura kó balẹ̀. Èdè ló lọ sọ. Stand on your feet. Kíní yìí máa nípa tú ní ojú lọ́sẹ̀ tó lọ. It is going to have part 2. Ṣùgbọ́n But rántí ọjọ́ Olúwa. remember the day of the Lord. Rántí ọjọ́ Olúwa. Remember the day of the Lord. Ọjọ́ ìpèrú ni ọjọ́ Olúwa yìí. It's a day of terrifying. Ọjọ́ tí ọmọ ò ní mọ màmá mọ́. The day mothers will not know their children. Ọjọ́ tí màmá ò ní mọ ọmọ mọ́. Children will not know their mothers. Ọjọ́ tí wọ́gán ò ní mọ ibi tí ó wà mọ́. You will never know the position you O ò are. ní mọ̀ bóyá Bàlígà ni àbóṣòdì. You will not be able to tell your Ọjọ́ destination. tí òkè máa padà dilẹ̀.
Here, whereby anything will turn down. That remember the day. Don't put yourself in sin. He didn't say you should not sin. But when as you are doing that, remember the law. It will let with your behavior. Ìwà ni okùn ọ̀kùn àlá, ẹ̀sìn ni okùn ọ̀kùn àlá. Ìwà ni okùn ọ̀kùn àlá, ẹ̀sìn ni okùn ọ̀kùn àlá. Jésù. Clap to you. Àwọn ọ̀rẹ́ sọ, raise your hand. Ló sáré pa ọlọ́run sọ̀rọ̀. Quickly talk to God. Ó ní kó báwọn sọ̀rọ̀ gbogbo lọ. Speak to me before you go. Pé mo ti jáde iṣẹ́. As I am going out, Sí ọ̀sẹ̀ yìí ní ọ̀sẹ̀ tó dára fún mi. do this week as a good week for me. Ó tó ohun tí o máa bèrè lọ́wọ́ ìlú. These are the things we ask Tí for mo ti you. kúrò níwájú Olúwa. I am living your presence, Ó God. ti tó ohun tó sọ. I have heard you. Bàbá mi náà ti ń kúrò níwájú. As I am living your presence, Sí ọ̀sẹ̀ yìí ní ọ̀sẹ̀ tó dára do fún mi. this week a good week for me. Continue to ask for God. Ọ̀sẹ̀ yìí ní ọ̀sẹ̀ tó dára fún mi. Do it a good week for me. Sí ọ̀sẹ̀ yìí ní ọ̀sẹ̀ tó lóko yìí. A glorious week Ọ̀sẹ̀ yìí ṣe ní ọ̀sẹ̀ tó máa bu ọlá fún ọ̀rẹ́ ránṣẹ́. that will give riches to your servant. Tó máa bu ọlá fún ọ̀rẹ́ ránṣẹ́. That will bless the word of your Sí servant. ọ̀sẹ̀ yìí ní ọ̀sẹ̀ tí ó ní agbára. A powerful week Sí ọ̀sẹ̀ yìí ní ọ̀sẹ̀ tó máa ní ọlá. that will have riches. Sí ọ̀sẹ̀ yìí ní ọ̀sẹ̀ tó máa ní ògo That will have glory. Bọ́ aláṣẹ ọ̀run. Act Jésù Kristi Olúwa wa. Lọ́wọ́ rẹ̀ síwájú. Stretch your hands to the front. Ní iwájú rẹ̀. In your presence, Oníkà béèrè wọn yóò sì ṣe. he said we should ask, we shall do it for Ó us. sọ tẹ́lẹ̀ sínú gbogbo ayé tó wà. I prophesy into the lives, Pàápàá àwọn tó gba ìpè yìí gbọ́. especially those that believe the calling. Ó ti ń jáde lọ. As you are going out, Agbára Ọlọ́run kó lọ máa pọ̀ sí. the power of God is going to bless you. Olúwa confirm rẹ̀. Ẹgbẹ́ òun mi ò. Hearken to my voice. Olúwa wí. Thou for the Lord of hosts. Ó ti ń jáde lọ yìí. As you are going out, Ọ̀sẹ̀ yìí máa mú ìdùnnú wá bá it ẹni. will be just. Olúwa confirm rẹ̀. Ó kú ẹni tí ń wò mí èyí tí ń gbọ́ mi. You that you are watching me and you are hearing us. Nígbà yọ wà ń bí. You that we are here together, Ẹgbọ́n gbọ́dọ̀ wà sọtẹ́lẹ̀ kẹta yìí. listen to the top prophetic Ọ̀sẹ̀ tó mandates. wọ inú rẹ̀ yìí. This new week, Bí ọ̀sẹ̀ tó ti lò ní tí ò bá ti gbà fún ẹ. if the previous week did not allow you to prosper, Ọ̀sẹ̀ tí ó wọ inú rẹ̀ yìí. this new week, Ní orúkọ in Ọlọ́run. the name of the Kì í Father, ṣe ní orúkọ tèmi o. not in my name, Ní orúkọ ti in the name Ọlọ́run. of the Father, Ọ̀sẹ̀ yìí máa gbà fún ẹ láti ṣàṣeyọrí. Jésù Olúwa wa. Download.